eléyìí máa wà lágbára pọ̀ ogun tí ọ̀sẹ̀ bí bọ́ọ̀dù bàdùn bí gbẹ́ni lórí wọn ni ilé bàbá ọmọ kì í bọ̀mọ̀ lẹ́rù wáyé o ajìjàngbara fómìnira ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Sunday Igboho ti jáde wá báyìí o láti wá jẹ́ kó di mímọ̀ wípé òun sì wà lára àwọn tí ìjọba Nàìjíríà ń wá kiri o kọ́lọ́run ọba ọmọ ọmọ ṣàánú wa ni tó ẹ jẹ́ mi ó ṣe bẹ́ẹ̀ kí n mọ̀ kí n pé ẹ káàbọ̀ sórí ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé aláǹfààní àti mọ̀ jáǹsì àti mọ̀ fìtò ilé tí àti mọ̀ gbẹ̀yìn débẹ̀ àwọn tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire. Báyìí ni ajìjàngbara fún ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Igboho jẹ́ kó di mímọ̀ pé òun sì wà lára àwọn tí ìjọba Nàìjíríà ń wá kiri o lẹ́yìn tó sì fi òkú ọ̀rọ̀ bákan náà sọ̀rọ̀ sí Nahajatu Mohammed tó jẹ́ adarí ìgbìmọ̀ ìpolongo ìbò ààrẹ Bọ́lá Tinubu tẹ́lẹ̀ rí látàrí bó ṣe fi léde pé ọ̀daràn tí wọ́n wà ní òun ò bákan náà nínú àwọn ìròyìn kan àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ wa Nàìjíríà DSS fi léde pé òun sì wá Igboho fún ẹ̀sùn pé òun kó àwọn ohun ìjà olóró pamọ́ tẹ́lẹ̀ rí ni Nahajatu Mohammed ti sọ pé ojú ìṣáájú wà nínú ọ̀rọ̀ tí ìjọba Tinubu fi mú àwọn afurasí ní Nàìjíríà ó ní ìjọba ti kọ̀ láti mẹ́nuba ọ̀rọ̀ Sunday Igboho bẹ́ẹ̀ kò sinmi láti máa bá Nnamdi Kanu ṣe ẹjọ́. Sunday Igboho wá fi èsì ọ̀rọ̀ síta nínú àtẹ̀jáde kan tó jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ tí Nahajatu sọ kò mú ọgbọ́n dání rárá o nítorí ìjọba sì ń wá òun o bó tilẹ̀ jẹ́ pé Tinubu ni ààrẹ Nàìjíríà báyìí ó sì tún kìlọ̀ fún Nahajatu pé kó ṣọ́ra fún dídá orúkọ òun nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ láti tako ìjọba Tinubu. Ó ṣe lálàyé pé ìwé ìrìnnà Germany òun ni òun fi rin ìrìn àjò káàkiri ilẹ̀ Europe àti àwọn orílẹ̀-èdè míì tí òun ò sì lè wọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí ìjọba àná ti ṣe wọn láti náwó gọ òun ò nítorí títí di àsìkò yìí ni àṣẹ láti máa wá òun sì wà lóde. Ó tẹ̀síwájú ó ní kí ni ẹ̀ṣẹ̀ òun gan ṣe nítorí pé òun sọ̀rọ̀ sókè tako ìpànìyàn àti ìfipábánilòpọ̀ láyé ìjọba ààrẹ Buhari. Ó ní ọjọ́ kìíní oṣù kejì ọdún 2021 ní àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS yabo ilé òun pẹ̀lú ọlọ́kan-ò-jọ̀kan ohun ìjà lọ́nà àti gba ẹ̀mí òun tó sì jẹ́ wípé Elédùà ló kó òun yọ o lẹ́yìn tí èrò ìbọn gbalẹ̀ fún wákàtí 4 gbáko. Lẹ́yìn náà ló sọ ìbéèrè sí Nahajatu pé ibo ló wà láàkó tí àwọn Fúlàní darandaran gbẹ̀mí àwọn àgbẹ̀ káàkiri Nàìjíríà. Ó ní ìgbésẹ̀ Tinubu láti tako ètò ààbò tó mẹ́ẹ̀ láì lo àwọn kọlọ̀rọ̀sí ló mú kí Nahajatu máa sọ ìsọkúsọ nípa òun. Ọ̀rọ̀ náà lè ṣe bẹ́ẹ̀ lẹ̀ tí gbọ́ ẹ ṣe fún wò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa ojú tẹ́ fún wò wá ní fọ ètí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ànímọ́ rẹ̀ jù báyìí lọ. Ìkànnì Dígí Naija TV àwa nìsín ní tòótọ́ àǹdágbére báyìí fún yín pé ó dàbọ̀.